ẹ̀dàrí ọ̀pá gbé ó ṣàgánà wẹ̀ wọ́n wẹ̀ dàgbọ̀n ẹ̀ tọ́lẹ̀kọ̀ inú mi yẹn náà ẹ̀dàrí ọ̀pá gbé ó ṣàgánà wẹ̀ wọ́n wẹ̀ dàgbọ̀n ẹ̀ tọ́lẹ̀kọ̀ inú mi yẹn náà. Remix. Yedo wakozo walawowo ajo sabaya yin wa wapo beme ni ma eso na beme ni ata dollar re wa na de mi we aigun afun ogbe wa afugbe ni ma eso ba wala wapo beme walawowo waya wa wesi we no kataba every petoki emira one. This is the only man that was born and brought up in United Kingdom. Every born at university, every born at primary school, you graduate from the university now we are at nursery school in Abuja in Nigeria. Oh, we are ready now. What will be the benefit? Ya no watakba. Everything I know tana. Because when you get ya TTC. I always will roll, you will have been moving ross at Bia. So, me, I know what talk banner. No, I know I go for a year, you wanna egg wow. Why will one more carry go? Abraham Otana. Devil and man have been a woman. Devil and man have been a woman. Eshu, Okdana, Bohono. Tamogeva will give an Eshu of Wono. Tell your neighbor the devil is a woman. Ya no watakwa okpe akoko de no konse okpe akoko de no me wanse okpe akoko wa nyakia okay okpe akoko de no nyakia ofo nyakia abokpe anyakia ya notana okpe akpala afia very great den na rekia oze golekia mamie ona ariwa or is one up with the I can now with the shoe or where are you can open that say a killing a yayo all of the go a killing area I want to do why you were a killing young ball a man you're off and a area lost in a area and if an hour woman you can't get the wife you have the room of the why you see them. Mota ekeni egwala ni etohala ni ebetojokila ita ifuego le peya gbezaga okpanori edo o mai lo sa wari ni unda wagari edo wagboga ma oye wana rina rupaji oya meteme na igaro Italy ebo iga go ring road in Italy wala ni wa wa ni jere bone wani leye keseti na wawe a ring road or Italy wani jono ife toka ebo na we itagbe awe sokwa iwe na iyedo awi kwedo ni rowa we they are very troublesome na we go to azaga wa lori arbi iyedo na ya gbezaga unda we ari origbo ede wa gbe wa tamorigbo oge shi marriage is over ale no ge shi awo eyin ni awo oswe Chineke eyewa Jehovah mo biaka direma doba no bio na to lamogun yari oyedo tawo sasuye marriage is over ele yin ya wa popo ada akuwe gba o me reset is gba era me bo ayedo wo ga inia o we won le gbe bo ma le su e una yari oye san ede wa gbe only about marriage is over what gbogbo iye se pa ye wo dore but ikoni ahia agbayo orun ebe wa gbe oyi ti kegbe husband sigele godome sigele godome sigele godome sigele godome medala ruwina me iya do me vale ayuna medinale oh yes sir we ga pama negbe una negbe we la me so to so we negbe wa ko bo to so u go ni ave so to so we gbe le so se o ta mo fa we marriage so ba ko bo le fa o ko de
Our Tamaka, marriage is over. Moyasuno, Ivanu, I give you the Bezaga. And you know, you say, you say, you go buy a digger. Mommy, when I got go, you go back to your digger. Also, Ada, Nulakuwa yo, Ada, Malawa Mokuwa, Ada, Nulakuwa, good way. I got a power of Pocapica, sorry, any brief matter or talk. Ugarema, a bag you see the Emaka will appear in a location, and I will director. Water. Yare, Budapani for the Rema. Unaga Oku, Wagari Mina. Do Emani Mina Rema. Wagari Eva, Unaga Oku. And when Miliki, and in the Mina. Wagame Temena, or just a walk by Larimina. Or Mina. I hope you have a two picnic gear. I am a milky gear and I walk back. No for money making you or say, or say, or say, you're out there. A woman has cigato, Not can you say, I see, no, that's well. You are very mean out the corner of your Mickey Bagu. Workman and make anything on our woman, such a way. I didn't know where a vanish before the river why we miliki. Tamoa, Iwana Sona, Aswa Yage, Iwan Naso, Iwan Naso, Ahadu. We're not the one in the Roma or Ahadi, and I work with in which church in Wasoni. I will not look at no room, or is a uni. I will be. What the Lord say, I will be. Hey, it's one you are here, right? Or shock one of the women. I give you a toilet and never ask you. I will be the head and not the tail. I will be above. I didn't know for there. I didn't know for there. I can't do or can't do the other way. And I, Baba, and Tamevena. When you will be the head and you will remain the head, shove the head and let me shove the tail. Right the boy. You shall not say you know this one. While I said to say that you know one. While you know it here. You shall not marry man. And I'm worried man. It is 5 years old. No, it's not even 5 months old. He got you. Here I am, let me show you some muscle. Where we give it, all right, my young eye, the Agbi. With my area, a dog, my desire being. Mamma Rukebi, Nikkei, Ira, Nega iwene na kala era na edowe iye ya ke iwe unu ese yare esi na ase fu odo mu iwe asopa ire ari ziga na gbakana laria na se afulo esi 1 o'clock de wa wewe era na ya yuvie ni won fun la oji se sisi pogo no we a pastor ne pastor mama. No pastor now, but all now, my sir, but pastor we here. Honor that you know every spirit of Araba, I bind you, I rebuke you, I demolish you. Everyone shout amen. Oh my Lord, Japa, what do we do? Oh my Pavagina, go to la walk by. I'm about God wait. So Ogana, you they shout amen, they bind us for this place. Everyone will know I'm not be me. Everyone else have here. I know Oga, what is speaking? They cry. Now what is speaking about speaking? I don't know what Oga leave the breast. It don't make you born you wear anywhere enough to do. I don't know what Oga touch the bread. I don't know why you bought when I say I don't know Oga you be ambraba. Now you they rub this speaking. And then the pastor say you know every spirit of ambraba I bind you, I rebuke you, I demolish you. Ambraba you dehu lawa. Hey pastor na digwe. O salewa. To ame ore me ya mwetinya we. Hey na dokpa bo pe. Ora so. Aderi yera gbon. Yes mo bori oba we. Ena yo pa pe. O saga no we. Wa we dagbon e to le go inu mi yen na. Remix.
Osagana we wawe dagbon we dolego inú mi yẹn náà. Ẹ̀dàrí ọ̀pàgbé Osagana we wawe dagbon we dolego inú mi yẹn náà. Ẹ̀dàrí ọ̀pàgbé Osagana we wawe dagbon we dolego inú mi yẹn náà. Ẹ̀dàrí ọ̀pàgbé Osagana we ò ètẹ́ wawe dagbon we dolego inú mi yẹn náà o. Uwa ni nyoga yino yori ona siva enu we dagbon we dolego yo. Uwa ni nyoga yino yori ona subo enu we dagbon we o dolego yo. Ekeru na da nyo fi logo kwa gbori ibo yen pe ne enu we dagbon we dolego yo. Ekeru na da nyo fi logo kwa gbori ibo yen pe enu we dagbon we o dolego yo. Ẹ̀dàrí ọ̀pàgbé Osagana we ò ètẹ́ wawe dagbon we dolego inú mi yẹn náà. Ẹ̀dàrí ọ̀pàgbé Osagana we wawe dagbon we dolego inú mi yẹn náà. Ẹ̀dàrí ọ̀pàgbé Osagana we wawe dagbon we dolego inú mi yẹn náà. Wega hon sane agito oge agigbo kaninya. Dolego yo agito oge agigbo kaninya agibie bele ku o. Dolego yo ẹ̀dàrí ọ̀pàgbé Osagana we ò ètẹ́ wawe dagbon we dolego inú mi yẹn náà. Ẹ̀dàrí ọ̀pàgbé Osagana we wawe dagbon we dolego inú mi yẹn náà. Ẹ̀dàrí ọ̀pàgbé Osagana we wawe dagbon we dolego inú mi yẹn náà. Oisamela wo nige yunu eniyan owi ege owi osalobwa o dolego yi o. Oisamela wo nige yunu eniyan na makeke owi osalobwa o dolego yi o. Ẹ̀dàrí ọ̀pàgbé Osagana we wawe dagbon we dolego inú mi yẹn náà. Ẹ̀dàrí ọ̀pàgbé Osagana we wawe dagbon we dolego inú mi yẹn náà. Ẹ̀dàrí ọ̀pàgbé Osagana we wawe dagbon we dolego inú mi yẹn náà. Osapologbe ilé wa náà ló sànà Osapologbe ilé wa náà ló sànà ilé wa náà ló sànà Osapologbe ilé wa náà ló sànà lọ́ra bóyá ilé wa náà ló sànà Osapologbe 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 ilé wa náà ló sànà o Osapologbe ilé wa náà ló sànà.
Osapologbe, ilé mana Osano, Osapologbe, 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 Ijesu Epologbe, Osapologbe, Yopa Wese Negbo kan o, Osapologbe, Yopa Wese Negbo kan o, Osapologbe, 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 John Osapologbe, Osapologbe, Peter Osapologbe, 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 Jamlight Osapologbe, Osapologbe, Sapa Wese Negbo kan, Osapologbe, Yopa Wese Negbo kan, Osapologbe, 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 Ijesu Apologbe, Osapologbe, Ayino Yori Apologbe, Osapologbe, 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 Obuyi Apologbe, Osapologbe, Similat Osapologbe, Ayopagbe, Osaganowe, Sáré fìtí tọ́rí yẹ̀rọ̀ gàgà ló wẹ́bù. Ọ̀nà èmi amúrú wọn pa òdẹ́gùn ní fìtí èlà kédòrà yẹ̀rẹ̀ ọ́. To become a sweetie, it's not a day job. To become a sweetie, it's not a day job. Àmọ́ ẹ̀fọ́ wà rẹ̀ pé bọ̀. Ọtí sweetie yẹ webo ọ̀nà mímọ́ tó gé sweetie òdẹ́bùn ní sweetie la kéde fẹ́tì ẹ̀rẹ̀ nọ́nà lámú nà wòbọ́ nọ́nà lámú nà bàkàrà nọ́nà lámú nà wónísà wà márí yẹrẹ. To become a sweetie it's not a day job. Wẹ̀nà wí mẹ́rẹ́ yóò bọ́ ní yé náà bá ma ìbọ́sẹ̀gẹ̀ wẹ̀ ọ̀zọ́. Okobohi ọ̀zọ́ ogi ọmọ kpara arọ ní Yorùsọ́lẹ̀ ànágbéra a musician kpana wa sùn wọn náà nà so wẹ̀ náà wí mẹ́rẹ́ yóò ní yóò náà bá wọn wàgùnmẹ́ra yìí ọ̀zọ́ okobohi ọ̀zọ́ bẹ́ẹ̀ náà wáyá sí wọn nínú èrò àni òpè àpánà tẹ̀ Chukwudi. Ọ̀nà wo musician náà pègbè ọ̀nà wọ kẹ́kẹ́ nìyẹn tó fi ní Chukwudi náà wà mú nsúgígó náà tẹ 10,000 naira ọ̀nà wà gbẹ̀nyẹ musician náà bẹ́ẹ̀ náà wà gbẹ̀nyẹ musician náà wà breaking one ọ̀gbẹ́ alẹ́ máa rè pọ́n mẹ́ wúro mẹ́ gíra mẹ́ Chukwudi ọ̀nà wà sùn Chukwudi mẹ́rẹ̀ náírà mẹ́ ebẹ́sẹ̀kẹ́ náà sùn ọ̀zọ́ èmọ̀mọ́rí ọ̀zọ́. Ẹni wọn agbọ́ wà lórí ọ mẹ́nà mọ̀nà ìmáàkìní láti wá. Máa yá ẹ wọ́n àṣẹ̀rẹ́ mi pò epo rí gbàrárí gbàrí zẹ́rẹ́ mi pò náà láì epo náà wà rí wọ́n ní ọ̀tà ọ̀nà wà àfikún náà lówó dàsá UI òhun náà lówó dọ̀nà rúlẹ̀ là ní Benin police station ọ̀dà ọ̀pẹ́ sọ̀tò sọ̀ wá. Anáyì ó lápárẹ̀ anáyà mú epo anáyà mú iná sọ epo kíá. Ìyá rí sọ̀gbó lápá. Ó lápá náà wẹ́nu ìnàṣọ èpò kí á tó gbé statement ìnàṣọ èpò kí á náà gbé statement ó lápá náà ètí èpò lè pò tó gbé statement ìnàṣọ èpò kí ẹ̀gẹ́ ká ọwọ́ sí na juju náà dey talk. Ó lápá náà wọ́n mọ̀ ìtẹ́wẹ́nu wà gbé statement ni wà pa as e be say juju náà dey talk make juju stay back of counter. Èmi ní náà sùn lò dọ́ọ̀gì yẹn wò bí ẹ fi ó má bọ́ ìlà ló dọ́ọ̀gì sẹ̀wó tà. Ejuju mairi eba ogbe o mairi ogava o mairi ogota ma bo re iso avio bone juju lo dogi semota era juju na yo boto ni maboro no mo ere wo ko won gbe ma mairi eba re na sunu ta mo lapa won re gbiyan era no se maboro re ta mewe o si juju saying the hungry olapa na we na juju as juju no dey talk juju no dey chop juju gi wa honey ona wa da so o si no be my mouth I take call you so are mu ya wa kegbere na yo gbegbe wa mo ya pete o ra bi omo mi re 6 years o se no yimi ku o de chichiri ne na ga ye omo ni gun ye rie
ude edro ne omoni wieri ude jesemi robari ne no ya tu omoni wieri ana idomie udosisi robari no money omoni na ewe dadi to o ewe jo wa occupation money oza je je oboyo anyway zawo yewo ni meki orisi meki ewe ma osalobo aye oni osi ke pastor ya hia niru agbo Jehovah no risi aka ilisi arima ni mapo bo ni gbema mose mevo ana ya gbogbo lepeti ota epetiwe ana we manivisi ma we pori maro tesi odo no moru yen no rire ebo pa no ro Spain ebo ni ate Kenwood ebo ni na we ona we sere ni visi ya we ipo ebo ni giga de ona mosisi na AK47 ona mulele gbori ori sedere hotesi iyo ga begele na wa vi osisi aka medi na mame hotesi ya wa de dapo toa epo ibomegbe odechi ino eta ari isinu pogeba ari dapo toa epo ibomegbe odechi ino eta eba ni ona imobo no mu AK47 re ebo na wa boya oko de no wa ye odechi yaka eba ya na ta mebo we odechi ri ma wo sisi opere ona fi epo na no wu eba bo na we na yo wa kan dia ma bele bo ri pagari wa ma jeep ori ya mu AK47 re ori ri dapo epo na wa daso MC Nokia watamagwe na damo fieto la original gun akitona gioma eni dari opagbe o saga no we dagbon na ti Friday la be mo he Saturday edopa adori ahio yowa e ka hioro ara fiku anyi horu ye agbo no ka mi oveyi o e fuefue yi no agi viga kara ogbe ha agi viga ogbe ha ya de do yoma no ko asifin e yomo ya la ko e ma ta ni ki ikara ti ibanwa imagi abanwa o la won ni la sifina yolo kan ni ma wala mi ga ya kan wa ya me yiwe ne mata fun da we o ma na imi owi ekwe oyiwe mama no kwina no ha gi agogwa o ma gbe ito ohu no ye gbe ya le ke ya o mi di ma eyin ke zehio de vare e ma ta ni kini wa fun da we ori ogbogbo ga ogbo ni fa mu opona bi o won ke tata ma o ma no kaka bo wa akeho o balono miro esetia miamia o ma no ha megbe esetia se megbe esetia fi o lo fun lo de no mari ra ye mini no ma emina na yo pia ba gbada wo sisi fo yo fere e o mina e ma ta ni fi do ne wa ire wa ya me yiwe orun pa setia ka metelo wege se no ya retire etelo age esetia bi o lo fun lo de wọ́n gẹ́gẹ́ retirement ọ̀sọ́tọ̀ ẹ̀ máa ta ní kí wọ́n máa lótò ló hàn gí apàṣẹ àtàbí akọ̀wé àmàkí àṣàdúwẹ̀ ẹ̀yìn nìyíwẹ̀ àmàrú ọ̀yẹ́sàbọ̀ fẹ́sẹ̀ rà kẹ́kẹ́ náà jẹ́ wọ́n èdè kàmẹ́ bẹ́ẹ̀ lọ wá súnmọ̀ dáná kà máa rà gbéra ẹ̀zẹ̀ sí ẹ̀yá yìí nínà ní a ní zigẹ́ yìí ló kàn ẹ́ akéwìmẹ́wì àti ẹ̀nà bí sọ̀rọ̀ gbé ìyá rẹ̀ wàrà yó wọ́n dàwẹ́ ó lé báàkì náà yóò báàkì mú ìwé àlèkè ní wọ́n ẹ̀ máa egú ọ̀wọ́ ọ̀rọ̀ àhìyówó ẹ̀yẹ bírèkì yẹn yà mú ìwé ẹ̀kọ́ àkànyọ̀ yíkè ògbìn sọ́yà dẹ́ yìí sèkèrè gálọ̀pù yìí ọ̀rọ̀ ìwé ẹ̀yọ yẹn mú ìwé ẹ̀kọ́ àkànyọ̀ yíkè èyí kọ́ ọmọ ẹ̀ka màmá egbólé báàkì wérí adé àgbàrí àmì iye kọ́ kí ẹ̀nà záwò kìíní àmú ìwé ẹ̀kọ́ àkànyọ̀ yìí ìyá rẹ̀ wàrà yọ ní wọn wàrà tọ́ wàrà mọ̀sí. orí ìgbò ní rúrọ ẹ̀pọ̀ ẹ̀mú ìgbìnà ọ̀rọ̀ àgbàpá yorì gbowó ọ̀bọ̀nìwó yorì ẹ̀pẹ́ ọ̀dẹ́rẹ́ ẹ̀rẹ́nu sanudazi náà tiẹ̀ wòye afẹ́ nàdó awẹ́rẹ́ náà yà gbé hẹ́ ìyẹ́ do náà yọ ìyẹ́ wòye náà yọ orí ìgbò náà rí ẹ̀kí ẹ̀rẹ́nu salobọ ní ẹ̀yà kẹ́kẹ́rẹ́ náà bò sanudazi yà wò má rẹ́nu dó máa má bẹ́ náà gbé hẹ́ ẹ̀wọ́ salobọ náà wò wá yọ sí ẹ̀ máa ní kẹ́ ẹ̀ nẹ̀ bẹ́ náà kọ́ wà yà gbé hẹ́ ọ̀nà ọ̀sẹ̀ dẹ̀ àrà kú ìrìgbò so mọ iye kẹdànà pẹ̀gìtà èso wà kí àgùmọ̀dìà ọ̀sẹ̀ ẹni kú ìrìgbò máa náà wẹ̀rẹ̀ gbé dé yọ ìyẹ́rẹ̀ iná sunu uzọlẹ̀ dé Friday wà sàn iná mú sàn ẹ̀fọ́ ìrì sòwò náà gbẹ́kọ̀ náà làwà ìwádìí ẹ̀yọrẹ́ ní lálọ́dẹ̀gẹ́ dòdì quick notice mẹ́ ẹ̀ náà agúgbẹ́rẹ́ agbálẹ̀ sàn ẹ̀dẹ́ ìwà ẹ̀dí èso ọ̀mà náà kí sàn ẹ̀ ní wọn
maybe ọwami fone ọnaga n'ihu ẹ̀yin náà wọ́n mọ̀ ẹ́ náà ẹ̀kọ́ sọ́mọ́ àwọn ẹ̀nà yàgẹ̀ n'ihu ní ike hàmá ẹ̀ náà dókè mímẹ́ ọ̀ma ẹ̀pẹ́ va ọ̀ma rẹ̀ wá wẹ̀rẹ̀ ọ̀hìn adébi wúde sẹ́ àwọn bá sọ̀tì wúde sẹ́ àwọn bá sọ̀tì òbí gbò wá ẹ̀rí ẹ̀yẹ́ mi gbogbo ọ̀ma o ẹ̀ ọ̀nà wẹ̀ God Almighty, please excuse me, I have a customer. When I'm through with my customer, I continue with the prayer. You are all still. Iyo ìwà
wàyà wà wẹ́sẹ̀ wọ́n pè àdìgbàgbé àti ọ̀hún amúre wọ́n dá wọ́n pè àná gọ́ ra ọ̀nà bìgọ́ àti òpè àní Augustine ẹ̀kọ́ pé àdìgbàgbé àti ẹ̀kọ́ nàìjíríà wẹ́nẹ́ sọ̀tọ̀sọ yìí náà ìkébókò àdìgbàgbé àti ìyẹ̀bẹ̀tó ọ̀tẹ́mẹ́nu kò yáwé Thanksgiving church ọ̀wé náà gún yẹn gọ́gọ́ ọ̀wá ọ̀wé yẹn ọ̀wé polisi náà ọ̀wọ́ mi promotion from office to road block òpè àná fàtìgà broke àrẹ́rẹ́ hẹ́n wọ́n yẹ̀ mẹ́tẹ̀rẹ́ náà òpè àná rẹ̀ 70 years ọmọ náà fẹ́ ẹ̀yẹ́ báriwo kódà ọ̀dàfẹ́ náà nyà wá ọ̀ọ́kí aṣọ àmẹ́mẹ́ ọ̀ọ́lẹ́múdó là wá ọwọ́ wà mẹ́nà máa ìwẹ́ mẹ̀rí wá dé eré amẹ́gbẹ́ ni ẹlẹ́lẹ́ ní gbòkú ọ̀wíbi gbòma iná wíbi gbòma ọ̀wíbi gbòma iná wíbi gbòma ẹ̀ẹ́mìnà sọ̀wọ́n alẹ́ lẹ́bi gbòkú mẹ̀rí sẹ̀lẹ̀lẹ́ ní gbòkú iná tó ẹ̀wẹ̀ ìbí gbògélé ma wọ́n á rúṣà ẹ̀rí gbòma ó yẹ ní ẹ̀yà rẹ̀ òkètì ma àdá ma chidi ma oge ma obìnrin ma ọmọ ẹ̀ ma dènà yìí máa wí gbọ́. 2011 ariwo competition with bien and war iri Donamo first 2012 ariwo competition with Benamu with neatness Donamo first 2011 ariwo competition with bleaching Esanamo first 2012 ariwo competition with Oginabeta Esanamo first 2011 ariwo competition with Sanane Iyobanamo first 2012 ariwo competition with Agbenwe Iyobanamo first 2011 ariwo competition with Kaikaina War Iyobanamo first 2012 ariwo competition with Kakose Nina Adeyamosi Iyobanamo first wakubone soto so Pastor Similar, you are blessed. Nobu eire doya guwagwa akawusa emamugwa emabisiebo ege ni menaga akawusa ahabiri miebo obo kame maro wa ina adagise vaina dekwe ina rile mawo mena rile o isege no kono nyese doya susa ina kamoime ina woku ni gudize kwen o dina o semana ukama ribi ko emina le yutu te bedi ohoni gele so wane ona imioyime ona we rabo o imena kama we irame bi ko o ke were pe noyime ona we detenera ke ko de o ire ma ri won o imena we no mu diane ni eneri e to te bedi edeno ke ko de wala kima atohe wọ́n mẹ̀ yẹ́ra ya America the federal government of America yà gbọ́ lọ́mẹ́ yà abẹ yẹ London abẹ gbọ́ lọ́mẹ́ yà abẹ yẹ Germany abẹ gbọ́ lọ́mẹ́ wọ́n mẹ̀ sẹ́nà the president of Nigeria Jonathan Goodluck ọ̀nà ìbùnrin adéwà ọ̀wé ma borrow my son náà wẹ́ my excellency di yorùbá ni yíwọ́ ni wùnú náà ọwọ́ asọ̀rọ̀ kìnìyàn yẹ̀bùdọ̀ wíyàn wà gíyàn gíyàn bàárí kí ẹ̀wẹ́ bá ọ̀wíyàn wíyàn mẹ́mọ́ bí ẹnìyẹn táyọ̀tọ̀ ẹ̀mẹ̀ náà bá sájọ́ tá a dòde bá Yar'Adua àtà ẹ̀yìn líle wọ́n bá sájọ́ bá Yar'Adua àtà náà ọ̀wé political parties nọ̀rọ̀ náà ọ̀wé èèyàn mú ní nìyẹn ọ̀wọ́ bá sájọ́ bá Yar'Adua ọ̀mú ní nìyẹn èèyàn ní èèmú ní obi ènìyàn dẹ́yìn àkẹ́gà tìyẹn náà ọ̀wọ́ náà sí ẹ̀nìyàn náà bùnmí adé ní gúwèsì o ìwọ̀n àkẹ́gà tìyẹn zẹ́wọ̀ gọ̀bàsì o ẹ̀yìn náà ìgèlè gúwèsì o ẹ̀yìn mà náà ìfẹ́ yà wòlíẹ̀ political parties nọ̀rọ̀ náà ìnàkà tìyẹn àárí tìyẹn wa ya tia within growth ina ga gbo afia were ne wa sabuja na ya tia na ka tia ina ga gbo afia were ne wa tia bara de na mu na wa idamio PDP poverty deny people ANPP all Nigeria prison people AD Africa dons FP leprosy people ACN all criminals of Nigeria.
òtòtò mẹ̀rẹ̀ sẹ́mẹ̀lẹ̀ èyí o. Arọ̀rí kèbè rẹ̀ náà yóò lẹ́lẹ́lẹ́. Òtòtò mẹ̀rẹ̀ sẹ́mẹ̀lẹ̀ èyí o. Arọ̀rí kèbè rẹ̀ náà yóò lẹ́lẹ́lẹ́. Chan 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 chan. Ìtàrẹ̀rẹ̀ mú wíwọ́ kéne pẹ̀rẹ̀ rọ́jì o. Ẹ̀wẹ̀rẹ̀ náà o. Kọ̀mẹ́kọ̀mà náà táwọn mú wíwá o. Ọ̀rá mi ò ní ẹ̀mí ẹ̀. Nẹ́bí wọn fòrẹ̀. Wàhíà wà wá gé ọmọ mú ẹ̀. Wàhíà sàkán. Ọ̀ àfòràgbé. Ìyárí búdè. Na awetima ni wale liho umeomi huda arioba yahye timene ni yara bu ma de hudu giagbe no kana ni ati HIV AIDS owo hu yopa ona kewe borade omu giagbe na ne ona wi eri wa ni yara ni kawo ọ̀pẹ́sẹ̀ ẹ̀ aláṣẹ òmíràn ọ̀rí ìsèké náà ọ̀nà ẹ̀kọ́ zigwẹ̀ ló zigwẹ̀ dé yóò kọ́ gua yìí wá oye ebe wá sí ọkọ̀ tòrè wọ́n ní wẹ̀ ẹ̀ tẹ́ wọ́n fi àtúwò èwò kọ́ra ìgbẹ́ yìí ara mẹ́wọ̀ yẹ́ ebe àkèrè yàrá báyìí gbé fi aláṣẹ di yàrá mìíràn náà á tì yín ọ̀rọ̀ gèlè lùdìára yèyé mọ̀ọ́sẹ̀ àpèsè máa láyàn ìgbéró fún ààrẹ ọ̀rẹ́ ẹ̀bà tòrí ènìyàn tí ẹ̀ orí tan yàrá tàmọ̀wá ọ̀wọ́ yọ ìmọ̀ signal òkú náà nọ̀ọ̀nọ́mú gíàgbé náà ìyá náà tẹ ìríta ẹ̀dẹ́ ìríta rẹ̀ wọn làwọn gbò ẹ̀ á ti gẹ̀ ẹ́ ní ẹ̀wúwẹ̀ ọ̀nà wẹ̀ ìwà ọ̀rẹ̀wẹ̀ rita láti ẹ̀wẹ̀ ọ̀wíyàn rita ọ̀nà wọ́n ma mìíràn I will call you senorita ìyẹn ìbáná wa wọ̀ wípé ebo náà ìbẹ̀lẹ̀kú Lebanese ẹ̀yìnà $1 náà mú kẹ̀wé bòrè counterfeit ẹ̀yàwó ahín ọ̀nà wíyàn wá rẹ̀ òhù náà wọ́n náà kẹ́kẹ́ yẹn ìmàmẹ́nẹ́nẹ́ ọ̀hẹ́ pa ìmọ̀ $1 ọwọ́ zẹ̀búnẹ́ ọwọ́ kúkú náà wà lélẹ̀ làkọ́ ń zọ́lọ́ pa ẹ̀yàn wá gbé ọ̀nàgẹ̀lẹ̀ ìwúyẹn wà ọ̀wọ́ ìwúyẹn náà wọ́n kẹ́kẹ́ ébò náà wà mú $1 ní búbúbú ọ̀nà wà fi ọ̀wọ́ kúkú náà bọ̀ ọ̀wọ́ fi ọ̀wọ́ bọ́ ní náà wà àgọ̀gọ̀ ọ̀wọ́ èdè wọn náà mẹ́rin nà yé ọ̀wọ́ ọ̀fẹ́ gbàrọ̀ gbé yàbọ̀n ẹ̀rẹ̀ ní ẹ̀yà mùdàyọ̀ pẹ́sẹ̀ ebo ọ̀nà náà wèrègbè làkọ́ àfírí ní òkọ́ wèrègbè hìá ẹ̀ẹ́bù náà ti ọ̀nà fìwò bọ́nẹ òkọ́ rí ẹ̀zẹ̀ ọ̀wọ́kú wí ìyẹn wèrègbè ìyẹn mùdàyọ̀ wà ní ọ̀ọ́gì ẹ̀ ebo ègì ẹ̀ ẹ̀ẹ́bù náà wẹ̀ ìyẹn gẹ́gẹ́ tàmà ẹnu nìyẹn wẹ̀ ọ̀nà wẹ̀ senorita $1 counterfeit ẹgbẹ́ yìí náà wà rè $1 ọwọ́ ayọ̀ fọ́yà rẹ̀ magbẹ́ni yọ ọ̀hìn ọlọ́run èwú ẹ̀ẹ́sẹ̀ pé náà wà á courage ọlọ́run tí ó bo mọ́ signal Gonococcus originale ọmọdé bóyá nà tòrò wò kọ́. Inú mi yẹn náà. Ilele o ilele, èmi náà mọ̀ wẹ́ tẹ́lẹ̀ o bẹ̀rẹ̀ ilele. Mo wá ṣe mo jí, mo náà ti mọ̀ tẹ́. Mo wá ṣe mẹ́kì ẹ̀gà ní ẹ̀tẹ̀ àṣẹ wò.
Wona malilana yega kweno tokia. Sanera giwa siana domia donaria eluwa. Wona so wadone okiana gbonye kienya. Norio keri amene ogi kwa lo wado. Norio keri amene ogi ugo wado. Norio keri amene na ogi kwa lo wado. Osayame awese okiana gbonye kienya. Owo kaka badame na donaria eluwa. Mama kwa lo toku ne oke mu fi owa. Agi ende go piana nya ye noti. Aga se mi averio, iba ete no ri awa. No ma yisi, no gi emi na wo. Ya ya na ka mi emi na ga ru ba na ye. Na gi me igbabo, na gi me emia. Mo na ga bi e ba gbon be ta me igbabo. When I say what I get ta me igbabo. E shumeka, te ya me igbabo. No bi wi baro te ya me igbabo. Oga nuwa tie wọn sajẹdẹ mọ ọgá kan nuwa ká tie mi alábẹ o ọgá kan nuwa tie mi fi eria ilele o ilele o ilele ilele o ilele èmi lọmọ wọ tẹrẹ o tẹrẹ ilele nuwa tẹ mọ jí kuna ti ma tẹ nuwa tẹ mẹtẹ gani ẹtẹ àṣà mọ wẹnà kọnà.
Àgbọ̀ngàn tí wọ́n yí. Ṣé wọ́n yí? Àgbọ̀ngàn tí wọ́n sẹ́n. Ẹ̀dàrí ọ̀pá ẹgbẹ́ ó sàgánà wẹ̀ wọ́n wẹ̀ dàgbọ́n.